máa sìn. Kábíyèsí alágbára ńlá ṣe bí wọ́n là mọ̀ bọ. Ìwọ tó dá wa tó pa wá mọ́. Ìwọ tó bùkún wa la ó mọ̀ sìn títí ayé. Lẹ́lòmíì tá a mọ̀ sìn àfiwọ́. Kábíyèsí àtẹ̀rẹ̀rẹ̀ kárí ayé ẹlẹ́bùrú kẹ́. Ọba alágbára ńlá ọba tí ń jẹ́ èmi ni. Ìwọ la ó máa sìn o, ìwọ la ó máa gbéga. Ẹ tún káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lónìí. Àtúntì dé àtìbalẹ̀ sórí ètò wa ètò yìí ní Ṣọ́wọ́nyá. Ṣọ́wọ́nyá lélẹ́yìí láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. Màmá wípé àdéwẹ́rẹ́ bí èjì alẹ́, àdìdé kùtùkùtù bí èjì ìyálẹ̀ta, àwádé ẹjẹ́ kólókó gboko lọ, àtidé ẹjẹ́ kọ́lọ́nà ó gbọ̀nà. Mo kí yín o lọ́kùnrin lóbìnrin, mo kí yín lọ́mọdé, mo kí yín lágbà, mo kóyún inú, mo kí àṣẹ ẹ̀dí lómìdán níbọ̀rọ̀kì ní ìlú, gbogbo yín mo kí kúkúrú, mo kí gúngùn, mo kí bòròró, mo kí gbogbo yé gbogbo yín mo kí o. Orí ètò Ṣọ́wọ́nyá náà látún wà, Dayọ̀ Agbọ́lá rédíò TV, níbẹ̀ láti gbà síta lẹ́tí mu. Mo ní Baltimore làwọn fi kalẹ̀ sí nípínlẹ̀ tó ń jẹ́ Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Ẹ kú bí ilé ayé ṣe ń lọ, ẹ kú bí Nàìjíríà ṣe ń lọ, ẹ kú bá Amẹ́ríkà ṣe ń lọ, ẹ kú bá Amẹ́ríkà ṣe ń lọ, ẹ kú bínú ilé yín gan bó ṣe ń lọ, àbí kọ́lọ́run ọba gbà wá ní òpin ti dé. Tó bá ti di pé wàhálà kan ṣẹlẹ̀ ìwọ ṣáà fèètì. Àní fèètì lónìí o, lọ́kùnrin lóbìnrin wa àní fèètì, lọ́mọdé wa àní fèètì, gbogbo ẹ̀yin náà ń wò mí àní fèètì. Èébà. Ẹgbórin tí mo wá rèé sọ̀rọ̀ láàrin rẹ̀, a jẹ́ pé mo jẹ̀bi orin tó fi ń yin Olúwa ní ẹgbà. We'll
Àtòbíjù jọba alágbára ńlá jọba olúwa ológbára Àtòbíjù ọjọba God reigns. Mo ráwọn èèyàn wa wọ́n wọlé o. Olú Sanders mo kí yín ẹ kú àbọ̀. Diogo.sa.7 mo rẹ́yìn náà ẹ ṣé ẹ kú àbọ̀. Dizadi_Dizadi mo rẹ́yìn o ẹ ṣé ẹ kú àbọ̀. Adébísí Adébáyọ̀ bàbá wa mo kí yín. Àgàjà Olújàre John mo rẹ́yìn náà. Tolúpọ̀pọ̀ ọlá ẹ kú àbọ̀ sórí ètò. Johnson Bíyẹmí bàbá ẹ kú ìyànjú mo rí yín o ẹ kú àbọ̀. Ṣọwọ́yá lẹ́tọ̀ after the reggae play blues náà ló kù tó o bá ti play reggae tán blues ló kù let's go. After the reggae play the blues, make you do as I do. Enjoy yourself, baby boo. Cause even your boo get a boo. Share the gala, share the booze. Everybody wanna groove. As far as the money they pay, EBO pop champagne. Baba see bad the way them the boo. You don't know I'm a catchy. See money for like swimming pool. Yeah, you dey give me wings like wrecking pool. Baby, anything you want to make I do. I know be tiger bad to my boo. Oh yeah now, our master woo. You dey bad woo. If your body touch your mortgage, you get belle. Jesus. After the reggae play the blues. Make you do as I do. Enjoy yourself, baby boo. Cause even your boo get a boo. Share the gala, share the booze. Everybody wanna groove. As far as the money they pay, EBO pop champagne. Ladies call me talk and do. I talk. Cause I know they for fuck and do. Dance my reggae, dance my blues. I turn by turn like they do. Yeah, my man, dance for me, my man. I like how you madam. I spray you many dollars. Oh, you know my man. Dance for me, my man. Orí ètò Ṣọwọ́yá náà la wà o. Ẹ má jẹ́ ó yà yín lẹ́nu. Lórí ètò lónìí, ó mú àwọn òṣèré kan bọ̀. Yọ́mọ yà yín lẹ́nu pé àwọn òṣèré wo lẹ́nu ìṣẹ́jú dání lórí ètò. Wọ́n bá yín mọ àwọn òṣèré wá lóríṣiríṣi. Àwọn authentic actor ní o. Kìí ṣe àwọn tí wọ́n kọjá móvì ìdánlé móvì. Àwọn òṣèré ló kojú owó. If you dance the reggae, dance the blues. Orílẹ̀-èdè Nàìjíríà. If you give up to me, I go take them. I like it the way you shake them. Call me daddy, I go call you mommy. I like it the way you Yọ́mọ ya àwọn kan lẹ́nu pé call you mommy. àwọn wo ni baba ló dá tún gbé bọ̀ lónìí. After the reggae, play the blues. Alájọ máa ń gbẹ́ méjì tó tòní. Àjọ máa gbádùn ẹ̀. Àjọ máa enjoyment gbogbo ẹ̀ náà ni. Share the gala, share the booze. Everybody wanna groove. As far as the money they pay, EBO pop champagne. Hey, no go take another dollar, we spend no money, no be safer. Enjoyment a day, I no come this life to suffer. Enugu girls, them like to do. As long as you get money to baby, your back are big like two. Follow me, come and pay your dues.
pè ní bù òun gan fúnra ara rẹ̀ ó tún ní bù ibi tó léde nàìjíríà ń lọ́nu. Rosetta mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò orí ètò Ṣọ́wọ́nyá náà la wà ẹ wò ó àní lónìí òní ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2020 àjọmọ enjoyment ara wa tí ó dùn gan-an lónìí àjọmọ agbádùn ara wa ni bí ìgbà tí èbó bá ń gbádùn sìgá. Rosetta 2229 mo rí yín o ẹ kú àbọ̀. Diofista Kapambwe mo rẹ́yìn náà ẹ kú àbọ̀ sórí ètò èébà. bó jẹ́ tèrè àti wà láti ṣe. bó jẹ́ tèrè àwa wà láti ṣe ẹ. ṣẹ́yìn wà láti jó. ẹ̀yin ń kọ́. onílù mi bá mi fìlù sí. lórí ètò lónìí. kò jẹ́ káwa pèdè fáwọn tó mòye. mo ní yóò dùn gbọ́ngbọ́n kan sí i. àti wà láti ṣe. bó jẹ́ tíjó ṣẹ́yìn wà láti jó. onílù mi bá mi fìlù sí. kò jẹ́ káwa pèdè fáwọn tó mòye. ẹ kú ojú lọ́nà fún àwọn tí mo fẹ́ gbé wá sórí ètò. ń bọ̀ àwọn ètí ìdè o. ẹ jẹ́ ń ṣàwọ́n jọ. tí n bá ti ṣàjọ. àjọ wa fojú fúnnùkùn wò. láàárín ìṣẹ́jú márùn-ún sí ìṣẹ́jú mẹ́wàá náà ni. kájọ fojú fúnnùkùn wò ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Adéníyì Adébímpé mo mọ̀ ní yìí. ẹ kú àbọ̀ Àpọ́ládé Olóhùn Arò. Àpọ́ládé Olóhùn Arò. àwa gan dé. oníbà ṣe ń sọ̀rọ̀ là ń gbèsè. ìlú ti yí orí ti chẹ́ǹgì. ayé ìgbà kan ni a sọ̀rọ̀ mọ́ gbèsè. Adéníyì Adébímpé Amúsàn wọ́n ní ẹ kú ètò sà Ṣọ́wọ́nyá o ẹ wo ọwọ́ ń yá lójoojúmọ́ láàmú dúpẹ́ oore tẹ́ ẹ ṣe fún wa nígbà tá à ń ṣọjọ́ bí. àwọn ẹ̀bùn tẹ́ ẹ fún wa tẹ́ ẹ ní ká fáwọn èèyàn àdúpẹ́ lọ́wọ́ yín God bless you. àdúpẹ́ àtọ́pẹ́dá. ọmọ ẹ̀rìnwó Àpọ́ládé Olóhùn Arò ọmọ ẹ̀rìnwó. àbí bó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. àbàtàbùtù adáṣọ máa lè gbé o ọmọ ẹ̀rìnwó Àpọ́ládé Olóhùn Arò fẹ́ǹtì ní next thing báyìí. ọmọ ẹ̀rìnwó. tọkọ rẹ bá ti ká ọmọ ìwà tó ń wù tí ọ̀dà ìwọ́ṣẹ́ àti fẹ́ǹtì. bó ṣe ìyàwó tiẹ̀ lọ́kọ ọmọ nǹkan tó ń ṣe tí ọ̀dà ìwọ fẹ́ǹtì. ọ̀rọ̀ fẹ́ǹtì ti á di nǹkan lórílẹ̀‐èdè Nàìjíríà. kí là ń kọ́ àwọn ọ̀dọ́ wa? èmi lọ́gá àwọn kó wá gbé kí là ń kọ́ àwọn èwe wa? bó o rélé yìí yóò fẹ́ǹtì. bó o rí tọ̀hún yóò fẹ́ǹtì. kí ni ìbẹ̀rẹ̀ fẹ́ǹtì gan-an? àwọn wo náà kọ́kọ́ mú àwọn dírámà wọ orílẹ̀-èdè Nàìjíríà? ààyè díẹ̀ wò nú ẹ̀ lónìí. ààyè kókóló díẹ̀ wò ń bẹ̀ lónìí. àwọn tí wọ́n mú báyé fẹ́ǹtì wá sórílẹ̀-èdè Nàìjíríà. àwò díẹ̀ ń bẹ̀ lónìí. fún bọ̀dáwò èdè ń bọ̀.
náà láwa o. Níbẹ̀ la ti mú oríṣiríṣi nǹkan wá fún yín hàn yín. Tẹ́ẹ̀tì máa rí wa wo bí ìran. Táàtì jọ máa enjoy ẹ̀. Táàtì jọ máa gbára wa níyànjú. Ebi Nàìjíríà náà láwa. Orílẹ̀-èdè bàbá wa ni. Our beloved fatherland. Kí ni ò tún lè ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà náà? Kí ló wà, kí ló ń ṣẹlẹ̀, kí ló ń lọ tí ò lè ṣẹlẹ̀? Àti rábọ́jú tó ń wa mọ́tò ní Nàìjíríà. Ọ̀yanilẹ́nu. Bọ́kà bá ti bímọ sílẹ̀ oró ló bí. Àti rárọ̀ tó swíìmù. Bólúfà bá bímọ sílẹ̀ àjèrè. Kí ló wá ṣẹlẹ̀ ní Nàìjíríà táì rírí? Ọmọdé rí bá ti bí àjànàkú ní ọjọ́. Abà, kóbà, kóbà. Ó yẹ ká jìnnà sẹ́ni abilọ̀jẹ̀ tí ò máa wọ́ ṣe. Ìdí ọ̀rọ̀ màrè tí mo fi jọ̀gá àwọn kó. Àwòkọ́ kọ ogún orin. Bẹ́ẹ̀ ni mo kọ ogún orin. Àwòkọ́ kọ gbọ̀n orin o. Bẹ́ẹ̀ ni mo kọ gbọ̀n orin. Ìgbà táwọn kò pẹ̀yìn dà. Mo wá kọ́gọ́jì kún tèmi, èmi kì í ṣẹgbẹ́ ẹyẹkẹ́yẹ. Ìdí ọ̀rọ̀ rẹ̀ tí mo fi jọ̀gá àwọn kan. Àgbẹ̀rẹ̀ làwọn kan ń gbé. Odídẹrẹ́ lọ̀gá èdè o. Àgbẹ̀rẹ̀ làwọn kan ń gbé. Odídẹrẹ́ lọ̀gá èdè o. Ẹgbẹ́ ṣé àgbèrè làwò kó ń gbé? Ṣé lóòótọ́ ni pé Odídẹrẹ́ lọ̀gá èdè? Orí ètò wa náà lẹ́nu máa gbọ́ lóríṣiríṣi ẹ̀. Tẹ̀yọ̀ Ọpọlọ rédíò TV lẹ́wà o. Bàbá ló ń tà digital studio láti dá síta. Tẹ́ ẹ ti ń rí wò bẹ́ẹ̀. Ó kílíà bí ojú ọmọdé. Ẹ kú àbọ̀ sórí ètò. Ẹ̀gbọ́n ayé bó ṣe ń lọ ní Nàìjíríà. Aya aláya kò ṣe fi ṣaya ẹni. Ṣó yẹ kó panilẹ́rìn-ín àbí ọ̀yẹ́ kó kò panilẹ́rìn-ín? ṣe fi ṣọmọ ẹni. Mo ní gbogbo àwọn tó ń ṣe mọ́fì ní Nàìjíríà. Àti láwọn òṣèré tó lè pé wọ́n kí gbogbo. Yẹyẹ oníyẹyẹ kò ṣe fi ṣe Àwọn tẹ́ni. òṣèré tó yí gbogbo wọ́n Bàbá fẹ́ ní Nàìjíríà. bàbá kò ṣe fi ṣe tẹ́ni. Ṣùgbọ́n kó tó di pé Ìyá mi ò mo bẹ̀rẹ̀ sí ní ṣó àwọn òṣèré tuntun tí wọ́n ń join Bollywood. Ẹ mọ̀ pé ní India wọ́n á ní Bollywood ní. L'Amẹ́ríkà wọ́n á ní Hollywood. Òun la bí mi fún.
ní Nàìjíríà wọ́n á ní Nollywood ṣùgbọ́n àwọn kan tún ti wà láti dá ẹgbẹ́ tiwọn sílẹ̀ Bollywood àwọn politician tó ń ṣe eré orí ìtàgé Bollywood the Bollywood yes kẹ́ àwọn oní Bollywood lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn lábẹ́yẹ̀wò lónìí láàrin ìṣẹ́jú mẹ́wàá tá a ní sí lórí ètò ẹ wo bẹ́ẹ̀ bá ń gbọ́ mi tẹ́ ń wò mí ẹ lè máa pè wọlé bẹ́ẹ̀ yẹn ká béèrè lọ́wọ́ yín kẹ́ ẹ jẹ̀bù afẹ́kùn ogun ẹ̀pọ̀ ni torí pé àròjọ́ mùsùlùkùn ní too much time to spend today bá a bá ṣe ń ná síta bẹ́ẹ̀ náà èyí náà ẹ máa pè wọlé ká béèrè lọ́wọ́ yín kẹ́ ẹ fi ẹ̀bùn ṣèfàjẹ́ kò dìgbà tá a bá sọ pé aya táìmù kan sọ́tọ̀ Ruth Ọládé Adéjùmọ̀ àrídẹ́ ń wọlé o ẹ kú àbọ̀ sórí ètò bó o níṣẹ́ ṣáàfíà lẹ́wà lówó animation rèé. ẹ̀yin ẹni lágbèrò ìgbà lójú bá kọjú ẹ náà sì rí dẹ́rẹ́dẹ́rẹ́ ìlú ọ̀wẹ́ àwa tí ń ṣọmọ kọ́kọ́ máa lè ó tó. tó bá yẹ pé ẹ̀yin ẹ̀ṣẹ̀ ń wọlé ni ètò ṣọwọ́ ń yálẹ̀ bá wa lórí ẹ̀ Monday to Friday la máa ń ṣe láti aago kan sí aago mẹ́ta lórílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n tó bá yẹ pé Nàìjíríà ló wà máa pè wọlé láti 6 p.m. sí 8 p.m. ní Nàìjíríà lójoojúmọ́ ni Monday to Friday ojoojúmọ́ yìí náà la sì máa ń pè pé àyè wà fún yín láti jẹ ẹ̀bùn tẹ́lẹ̀ 3,000 la máa ń báwọn èèyàn tó bá ti jẹ ẹ̀bùn wa ṣùgbọ́n torí pé economic depression ó ti pọ̀ káàkiri owó tó wà làwa náà ná so àti wá sọ di 1,000 naira àtẹ̀ máa ń ṣètò 5,000 lẹ̀ lójoojúmọ́ pé kí èèyàn márùn-ún pè wọlé kí wọ́n jẹ̀bùn èèyàn márùn-ún lọ́jọ́ márùn-ún láàrin ọ̀sẹ̀ ó jẹ́ 25,000 tá a bá ní kéèyàn márùn-ún pè wọlé lọ́jọ́ márùn-ún láàrin ọ̀sẹ̀ 25,000 tá a bá rí anybody tó bá rẹ́dì àti ràn wá lọ́wọ́ pẹ̀lú irú àwọn nǹkan báyìí àmọ̀dá kọ̀ yín pé ẹ̀yin lẹ ní á fún wọn lówó o ara àkéde náà nu ara àpolówó ọjà náà nìyẹn tẹ́nikẹ́ni bá wò pé láàrin ọjọ́ márùn-ún yìí òun lè mọ fáwọn èèyàn márùn-ún bójú èèyàn márùn-ún ni wọ́n lè fún bójú èèyàn 25 ni èyí tó bá lè ṣe ń bẹ̀ ìwọ kan sí wa lórí nọ́mbà tó ń wò lójú ìran wa yìí ẹ lè send text message ẹ lè chat pẹ̀lú WhatsApp kódà ẹ lè pe nọ́mbà yẹn bá a ṣe ń ṣètò lọ́wọ́ yìí kẹ́ ẹ sọ fún wa pé ẹ fẹ́ máa bá wa fún àwọn èèyàn lẹ́bùn á sì dúpẹ́ lọ́wọ́ yín àwọn èèyàn náà sì mọ̀ pé ẹ̀yin lẹ̀ ń fún wa lẹ́bùn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí àwọn táwa gan ṣe fúnra wa òun náà ní ká ṣe òun ni ò tí ì jẹ́ kówó ń gbókú gẹ́gẹ́ ni ò tí ì jẹ́ kówó gbógbé pẹ́ẹ́lí ẹ̀yin ẹ pè wọlé o bẹ́ẹ̀ bá ṣe ń wọlé oore kan ni mo fẹ́ kàyé fún wa ẹ bá wa máa share rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ bá wa máa like ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ bá wa bẹ̀rẹ̀ watch party ẹ̀yẹn ṣe mẹ́ta fún wa ọ̀nà tẹ́ ẹ lè gbà tẹ́ ẹ fi lè gbà dùn wá nínú mo ní lónìí afẹ́mọ̀ kí gbogbo ẹ̀ mọ́nú ara wọn ni tí n bá ṣe ń sọ àwọn òṣèré Bollywood tọ́ṣẹ̀ wọlé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yẹn máa pè wọlé ìkéde náà ọmọ wọlé gbogbo ọmọ wọnú ara wọn nítorí pé àròjọ múso ló kùn. má ṣe ṣòjóró ìyàwó ta ló pè ẹ́ o tọkọ ẹ ò sí ilé ìyàwó ta ló pè ẹ́ o tọkọ ẹ ò sí ilé ìyàwó ta ló pè ẹ́ o tọkọ ẹ ò sí ilé ọjọ́ tá a bá máa analyse ẹ̀ ó dìkan lónìí ta ló pè ẹ́ o tọkọ ẹ ò sí ilé. a máa analyse orin bàbá òun
ṣùgbọ́n kí n lónìí òrùkọ́ náà máa rẹ analysis ẹ̀ mọ́ ọjọ́ tá a máa analysis ẹ̀ ó pọ̀ láìpẹ́ ẹjẹ́ náà ni wọ́n yàrá kéde kó ló di pé a bọ́ sí abala àwọn Hollywood ẹjẹ́ àkọ́kọ́ wọ yàrá kéde náà tá a bá ní kó yàrá kéde àwọn àwọ̀ abala àwọn Hollywood yéèbà. láti ilé agodo ó yẹ ẹ bá wa jásí ẹ bá wa jùlù ẹ bá wa pẹ̀lú ẹ bẹ́ sí okay now. Everyone dreams to have a day of joy, a day people would gather to eat, drink, dance, make merry and say congratulations. You can't afford to ruin your party. Don't be negligent about sensitive matters. You need to plan well in order to avoid a big mess. Arakotua is all you need. At Arakotua, we'll plan the best for you. We'll provide your desired attire, asoebi, and make different styles for everybody. We make provisions for assorted foods. We also handle your decorations. In short, we organize the best, and that is why we are called Ara, the best event planner. So, for your next occasions such as birthday, housewarming, naming ceremony, coronation, conferences, and so on, contact the best. Contact Arakotua on +144 335 60052 or +141 029 85 105. Arakotua, we are the best of the best. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Oh, Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Dayo Agboola ni bàbá o, ni bàbá o, ni bàbá o. Radio TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Dayo Agboola ni bàbá o, ni bàbá o, ni bàbá o. Radio TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Wọ́n ń gbọ́ lẹ́bíríwìyà o, bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ̀ yìí o. Dayo Agboola Babalonta Radio TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ̀ yìí o. Dayo Agboola Radio TV ní Baltimore, Maryland, Dayo Agboola Radio TV, Dayo Agboola gbogbo ayé ló ń gbọ́. Dayo Agboola Radio TV náà ni o. Mo ní àwa làgbà adìyẹ funfun kọ́ òun làgbà adìyẹ torí pé kò sẹ́yẹ tí ó dorí kodò bí àdán àpélé tẹ́jọ́ ọba tẹnu ẹ̀ jáde. Ìjàkadì kọ́ o ìjàkadì kọ́ àjùra wa lọ àjùra wa lọ. Ṣebí ẹ gbọ́ bó ṣe ń dún, ẹ gbọ́ bó ṣe ń jáde, ẹ gbọ́ bó ṣe ń ṣá prapra, music clear, òwe fídíò gan clear bí ojú ọmọdé, ó lẹ́ ń gbọ́ yìí, ébà. Iwájú wa lóyún o, ẹ̀fẹ̀ mọ́bẹ̀lẹ̀ ti mẹ́rin ọba, ẹ̀ka yé wa kó ládùn olóyin. Orí ètò Ṣọ́wọ́yá náà la wà o, a ní bí ìṣẹ́jú kínkínní díẹ̀ sí lórí ètò. Mo ní mo fẹ́ gbé àwọn òṣèré tuntun. Mo mọ̀ pé Nollywood wà Nàìjíríà tẹ́lẹ̀ ṣùgbọ́n a ti ní Bollywood nísìnyí Bollywood. Ẹ mọ̀ bí Nàìjíríà ṣe rí Nàìjíríà rèé níbi tó yẹ pé omi ti ń dààmú àwọn èèyàn orílẹ̀-èdè Nàìjíríà rèé bí tómi ti ń dààmú àwọn èèyàn ó rèé o níbẹ̀ làwọn èèyàn wá ti ń kówó jẹ níbo orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ ń wò ó
àwọn tó ń gbàjà àwọn tó ń gbé bíi àwọn tó ń gbé gbogbo ibi tó tún mọ́ mi ibi tó ti lé omi ẹ̀rí nǹkan tí wọ́n ń pèsè lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà òun náà rèé ẹ̀ẹ́dọ̀ ó di pé kọ̀sẹ́ tó fẹ́ lo mọ́tò mọ́ kí kálukú ó lè ra kanó kó lè ra kenó ẹni ó lè ra ṣíìpù kó lè rà á ẹni ó ra bóòtù ó lè ra ẹ̀wọ̀n orílẹ̀‐èdè wa nàìjíríà ó lẹ́rìí yìí o orílẹ̀‐èdè wa nàìjíríà rèé tó di pé àwọn politician àwọn náà ti wá dá ẹgbẹ́ tí wọ́n lẹ̀ ẹ wọ àwọn LASTMA ẹ wọ àwọn lọ́mà Adésànyà estate rèé o Abraham Adésànyà estate nílùú Èkó òrèé ẹ wo kí ló máa kọ́ọ̀sì àwọn èèyàn wa láti ṣe drainage ọ̀pọ̀lọpọ̀ mọ́tò kò ló kù síbẹ̀ ọkọ̀ ojú omi ló kù táwọn èèyàn ń lò agídí lọ̀kadà fi ń kọjá ẹ̀rí pé ọkọjá bìkíáfù kọ́lọ́run ọba gbà wá ayé wa ó dùn yóò lóyin lórílẹ̀‐èdè nàìjíríà ayé wa sì máa dùn ó máa lóyin bàbá Fẹ́mi Ọ̀tọ́kìtì mo rí yín o Ọ̀tọ́kìtì ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá náà lẹ́wà láti Agboola rédíò TV mo ní èyí mo fi hàn yín o àmọ́ ní kò má rẹ ẹran ẹ mọ̀ páwọn òṣèré wa tuntun àwọn Bollywood àwọn òṣèré Bollywood àwọn rèé ẹgbẹ́ ń gbé nọ́mbà yẹn kó bẹ́ẹ̀ kẹ́ lè rí wọn dáadáa àwọn Bollywood wa bẹ́ẹ̀ báwo ẹ ti ń bà lókè ń wọ́n ló gba BSc nínú kámọ́ act ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn náà ń ṣeré Nollywood wọn ní BSc ẹ̀ báwọn eléyìí wọ́n gba BSc àwọn lẹ̀ ń wò lókè ń ẹnì kejì tó dàbí ọ̀gá rẹ̀ ó gba MSc master ni ó gbà master ìtẹ̀wò sálẹ̀ ọbẹ̀ jọ gómìnà ìpínlẹ̀ Èkìtì ńgbà kan Fáyọ̀ṣe mọ̀dákọ̀ èèyàn o àwọn yẹn gba PhD nínú kámọ̀ pretend eléyìí tó wá ṣẹlẹ̀ ń jẹta àbáná ni àwọn yẹn gba emeritus professor làwọn yẹn wọ́n gba professor nínú kámọ̀ ṣètò bó ní ẹ lè pè wá wọlé o ojú ẹ̀rọ wá wà ní ṣíṣí ẹ pè wá wọlé kẹfẹ́ bù ṣèbàjẹ́ kó tó di pé a kú lórí ètò wọ́n mọ̀ jù sí yín kọ̀ọ̀kan ni tó ṣe pé ó dákú ìjẹta ló dákú ìjẹta bóyá wá dákú àwọn èèyàn fún lọ́rùn wọ́n hà lẹ́nu wọn àti ẹ̀rí síbí ẹnìkan tẹ̀ rèé gbé gbogbo ọbẹ̀ fi sí lẹ́nu ẹnìkan yọ microphone ó fi yọ kéyìn rẹ̀ kó má bàa papọ̀ nígbà tó jí tó ní I fainted and you are pressing my neck do you want to kill me ẹ dákun àníkàwùsá ó tàkìtì onílẹ̀ le ṣé àníkọ́ tàtàyè ni ẹni tó ti fèsì tẹ́lẹ̀ wọ́n fún lọ́rùn kó kúkú ọwá ní ẹ̀pà òun ni ẹ̀rí pé mófì tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ọkọjá àbìkíáfù ebelebo ló bàbá sòdò òré o wọ́n fún lọ́rùn wọ́n ní kó pọ owó tó kù àlọ́nà fún rẹ̀ wọ́n ní vomit the money wọ́n ní kó pọ̀ òré nígbà tó dákú rèé tó dákú ẹ wò kájẹ tó máa lọ ẹ wo adúrú owó tó yẹ pé wọ́n kó jẹ náà ẹ wò bọ́jẹ́ẹ̀tì ẹ wò náà 41.05 billion ní 2016 ebi dẹ̀ ń pa àwọn èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà kí náà fà àwọn owó yìí ṣe torí Ọlọ́run aláàláwọ̀ èèyàn 200 million Nàìjíríà tí wọ́n bá pín 41.5 billion naira fún àwọn tó wà Nàìjíríà ẹnìkọ̀ọ̀kan ó gba about 300 million níbo lowó yìí wọ̀ lọ 2016 rèé o 2017 64.2 billion naira olórí ọba Ìgàngán mo rí yín Ìgàngán Ìjẹ̀ṣà olórí ọba Ìgàngán Ìjẹ̀ṣà mo rí yín o ẹ kú àbọ̀ God bless you mo rí yín I can see you God bless you àní owó eléyìí tán kó jẹ bọ́jẹ̀tì wọn ní
2017 64.2 billion naira kí náà ẹ ṣe 2018 81.88 billion naira ẹ wá wo ti 2019 o 100 billion èyí gan ti fẹ́ yọ kọ́lọ́wọ́n gbá mi 100.2 billion naira tọdún yìí tààtì lọ́dún dédajì 45.9 billion naira kọ́lọ́wọ́n ọba ó gbà wá olórí ọba Ìgàngán Ìjẹ̀ṣà wọ́n ní yóò awẹ́kọ̀ mórí yín ẹ ṣé ẹ wo mo lẹ́yìn yẹn wá lè pè wọlé o àyè wà láti jẹ ẹ̀bùn 443-410-2427 oní nọ́mbà tẹ́ pè sí ẹ pè wá wọlé eléyìí ẹ mú wá yìí mo fẹ́ kẹ́yìn èèyàn kẹ́ ẹ sọ fún wa ẹni tó ṣe pé òun ni ọ̀gá tó mèrè ṣe jù nínú wọn òré o ẹ sọ fún wa ẹni tó mèrè ṣe jù ẹni àkọ́kọ́ rèé Fáyọ̀ṣe rèé ṣé Fáyọ̀ṣe rèé ṣé Fáyọ̀ṣe ni àbí dínú omi láyé àwọn òṣèré Hollywood ní Nàìjíríà rèé èèyà wọ́n ní kó wá fojú wọlé ẹjọ́ lọ́ba ní òun fẹ́ǹtì ẹnì kejì rèé o Èkìtì PDP rally ń gbòórí pọ́wọ́ òun ò bá mọ́ ó ní I'm feeling pain I cannot walk again I'm feeling pain I cannot walk again àbí o ẹ dákun talẹ̀ yìí rò pé ó ṣeré jù ìkan náà rèé o there is God o there is God o ìyàwó ààrẹ wa tẹ́lẹ̀ nù ìyàwó Goodluck Jonathan àtẹlẹ́ yìí tó wá dákú jẹta ẹ gbọ́ ta ló lè jù nù wọn Yorùbá mọ̀ sọ̀rọ̀ wá ní ìwọ̀n ìfipò dákú ṣeré wọ́n ní àwọn náà ń dákú yẹn àwọn náà mèrè ṣe jù ẹ̀yin ẹ wo ọmọ èèyàn bóyá ń dákú lórí kámẹ́rà èèyà ọkọ́kọ́ yọ̀gùn ojú ẹ̀ ọyọ̀ máàsì lẹ́nu ọwọ́ bẹ̀rẹ̀ sí ní dákú èèbà ẹ ò báyé ń jí wọ́n fẹ́ yín ẹ̀ wọ́n tún fún ní resuscitation mọ́kù don't die not ẹ rí pé story ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ó kọjá be careful very interesting amọ̀dùmọ́ni lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ jẹ́ wọ yàrá kéde lẹ́ẹ̀kan sí ká tó wá ráàdì ẹ̀ up kí wọ yàrá kéde lẹ́ẹ̀kan sí kẹ́ ẹ wo nǹkan tá à ń tà torí pé coronavirus ti ń lọ ńlẹ̀ ká bọ́ta káre ṣiṣẹ́ ló kù ká bọ́ta káre ṣe patí ẹ jẹ́ sáré tún sọ ká tún wọ yàrá kéde níbi ìṣẹ́jú kan ká tún jù ní ẹ̀sán síta kó tó di pé aráàdì ẹ̀ kúrò nílẹ̀ bẹ́ẹ̀ èébà ó yá láti lé kéde ẹ̀jú ta. ìyàwó tún lọ sí ọkọ bébí gẹ́gẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní òun ṣe tẹ́ ẹ ti wá dá ọjọ́ ayẹyẹ sọ́nà mo máa kí yín o ọlọ́run akúkú mọ́jọ́rò ṣùgbọ́n ǹjẹ́ ẹ wá mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìnáwó ni kì í rí bó ṣe yẹ kó rí oríṣiríṣi nǹkan àmọ́ wọlé gbogbo rẹ̀ àwa darí wọn yẹn nígbà tó kúkú jẹ́ wípé àwọn tó mojú lè jà bá àti ń bà ní ṣètò ayẹyẹ ìnáwó kọ́ ni wọ́n gbé iṣẹ́ wọn fún torí ìdí èyí gan ló ṣe nílò Araka Ultra bẹ́ẹ̀ ni Araka Ultra àwọn ni wọ́n kájú ẹ̀ nínú nǹkan bá ní ṣètò bí ayẹyẹ wa yóò ṣe dùn tí yóò lárinrin tí ohun gbogbo yóò wá lọ létòlétò bẹ̀rẹ̀ láti onírúurú aṣọ ẹbí tẹ́ ẹ fẹ́ láti lò tó fi dórí onírúurú stáì tẹ́ ẹ fẹ́ kan fi rán wọ́n á ṣe fún gbogbo ènìyàn nírọ̀rùn ni kábàánì ṣètò oúnjẹ yóò ṣe dé ibi ìnáwó lásìkò tí wọ́n sì bá yín ṣètọ́jú gbogbo àwọn àlejò yín pátápátá láìsí kùdìẹ̀kudiẹ event planner tó ṣe é fọkàn tán ni wọ́n ẹ tètè kàn sí wọn lórí nọ́mbà yìí +14433560052 tàbí +14102985105 fún ti ọjọ́ ìbí yín ìṣílé ìfinijoyè ètò ìgbéyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Araka Ultra ló kájú ẹ̀. Here is the company in America. Everybody call it Pleasant Services.
You better call them for the event planning. The Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pájú. Pabambari ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ́ fẹ́ tẹ́ ò ní rí ní The Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 tàbí +14437608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for the event planning. bó ṣe jẹ́ lẹ́gbọ́n o The Pleasant Services, oh my God, orí ẹ̀ wà ńbẹ̀. ẹ fẹ́ ṣènáwó ni, ẹ fẹ́ ayẹyẹ ni, ẹ fẹ́ gbogbo ẹ̀ ni, olórin ni, ẹ̀yin ṣáà ti kàn sí The Pleasant Services, iṣẹ́ ti tiwọn nu. ẹ̀yin orí ètò Ṣọ́wọ́nyá náà la wà o, ẹ wò ó mo níṣẹ́jú bíi mélòó tó kù yìí ẹ̀jẹ̀ àmọ́ ráǹdì ẹ̀ ọ̀pù àdúpẹ́ oníyanṣe ọlọ́bẹ̀ ṣe tó jẹun tí ọ̀ṣẹ́wọ́ náà àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ thank everybody. màmá wípé ẹ má bómi ìṣẹ́wọ́ ńkọ́ o ó mọ̀ bó ń jẹ ẹ má bóre ọ̀fẹ́ náà ńkọ́ ó bá dùn ìtẹ́ báyìí náà ara ẹ̀ náà ni mo kí gbogbo ẹ̀yin yẹn wá tẹ́ ẹ wọlé o mo kí ẹ̀yin tó yẹ pé ẹ tún máa wọlé after mo kí ẹ̀yin tó yẹ pé ẹ máa wo after the program náà gbogbo yín mo kí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà àtonúnú àtàsẹ́ẹ̀dí mo kí everybody yín ẹ ṣeun ẹ tún já pàdé lórí ètò wa ètò yín ní Ṣọ́wọ́nyá tó bá di lọ́la ǹjẹ́ dìgbà tá a tún máa pàdé ẹ bá mọ employment ládé west kò lọ ó dàbọ̀. ìràwọ̀ wẹ́wẹ́ mi tàn lókè yó. adúpẹ́ o bàbá wa adúpẹ́ o bàbá wa ògo ni fún bàbá lókè tó dá wa títí dàmọ́dún mi ẹgbẹ́ wa máa mà túká o adúpẹ́ o bàbá wa. gbogbo nígbà gbọ́ mo bí. ẹni tó bá ti gbọ́ tòlúwa bá ó dájú pé kò mà ní jíjẹ́. àtọ́bí ju tiwa mà lọ́wọ́ ẹ o. ẹni tó bá ti kọ́lé kí ló máa wó mọ́. ẹni tó bá ti bímọ kò má máa yọ̀ kú o. àgbà tẹ̀wọ́ bó tó ń pamọ́ lára. ẹni tó ti sùn lé kò ní tún búkà. bàbá má sọ wájú mi àyà títí dalẹ́.